بسم الله الرحمن الرحيم 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 اللهم صل اللهم صل على سيدنا محمد على سيدنا محمد وعلى آله وعلى آله وأصحابه وأصحابه وسلم وسلم آمين آمين. وهل يعلم الإنسان ما هو واقع وهل يعلم الإنسان ما هو كاسب Alhaji wa Najimuddin. Bàbá wa ìmáàmù àgbà láti ìlú Ọ̀fà wọ́n láwọn kí bàbá wa àgbà Alhaji wa Najimuddin Ìwà lóye. ìwà lóye Kí púpọ̀. wọ́n láwọn kí í púpọ̀. Wà وهل يعلم الإنسان ما هو واقع وهل يعلم الإنسان ما هو كاسب ẹkú àtẹ̀mọ́ra. Ẹ kú àtẹ̀mára Ọlọ́run náà sì kú ìpé àdéhùn. Ọlọ́run náà sì kú ìpé àdéhùn rẹ̀ lórí wa Àdéhùn Ọlọ́run. àdéhùn Ọlọ́run nu. Ọlọ́run yìí báyà sọ̀rọ̀ débi kó má dánwò. Ọlọ́run ló ìbáyàn sọ̀rọ̀ ẹ́ débi kó má dán wò. Ọ̀rẹ́ tó kì í sọ̀rọ̀ kó má báyà nú jẹ́. Ọ̀rẹ́ tó wọ́n bá wa ṣe kò í sí ọ̀rẹ́ kó má ba èèyàn nú jẹ́. Òun ìsọ̀bà bá. Owó èsì ọba bá ń tòun Látara kó ń dá yẹn wò. látara pé ó ń dá yẹn wò Lòun fi mọ̀ ọ̀rẹ́ ẹ̀ mú gidi. lòun wá fi mọ ọ̀rẹ́ tòun gángan. Gbogbo ẹ̀dá tí máa ń rí tí ń dùn mọ́. Gbogbo ẹ̀dá tí ń rí tí ń dùn ma Ẹ wá ní dúpẹ́. ẹ wá ní dúpẹ́ Kò tí ì tẹ̀lé kò Ọlọ́run. tí ì di ẹni Ọlọ́run Kórì tí ó dùn mọ́ náà. orí tí ó dùn mọ́ náà Tí ò bá ti dàrú mọ́ lọ́wọ́. tí ò bá ti dàrú mọ́ lọ́wọ́ Ìgbà ló tó dẹni Ọlọ́run. ìgbà wọn ló tó dẹni Ọlọ́run. وهل يعلم الإنسان ما هو واقع Báyà sọ̀rẹ́. Mo bá yẹn sọ̀rọ̀ ẹ́ Wọ́n fún ní tí ń fẹ́. ọ̀hún fún ní tí ń fẹ́ Ọwá ní wálé rẹ̀ lójoojúmọ́. ọwọ́ lójoojúmọ́ ń rí Olùjọ́ tó ọ̀bá rí fún mọ́. oríjọ́ tó ò bá rí fún mọ́ Tí ò bá yí padà. tí ò bá wá yí padà Ló tó dọ̀ rẹ̀. ọ̀rẹ́ gidi nu. وهل يعلم الإنسان ما هو كاسب Ẹkú àtẹ̀mọ́ra. Ẹ kú àtẹ̀mára Síbẹ̀ ti wà ẹ̀. ṣé bẹ́ẹ̀ ti wà yìí Ojú tẹ̀ fi dá mi. ojú tẹ́ fi dá mi nì Àtẹnu tẹ̀ fi ké. àtẹnu tẹ́ fi ké Ìsìnkú ẹ̀ fi rẹ́rìn rí. kò kí ń ṣe wípé ẹ̀ fi rẹ́rìí rí. Báyé ṣe ń lọ́wọ́ bí ńgbà tí Ọlọ́run pa ìyàwó yín. Bí ayé ṣe ń rọ́wọ́ bí nígbà tí Ọlọ́run pa ìyàwó yín Wọ́n ti lọ́wọ́ bí ńgbà tó mọ́lò náà wá. wọ́n ti ń rọ́wọ́ bí nígbà tó mú ìdùnnú wá. وهل من قضاء الله في الناس غالب وهل من قضاء الله في الناس هارب Ntí àfa ń bí yín. Ntí àfa ń bí yìí Tí ń bí èmi náà. tí wọ́n ń bí gbogbo wa yìí. وهل من قضاء الله Iná tó kì í. وهل يعلم الإنسان ما هو واقع Ìdúgbà tó já síkú yìí. Irú ìgbà tó padà já síkú yìí Tí ò bá já síkú. tí ò bá padà já síkú Ọlọ́run lè fún wọn dára tá a padà tọrọ kú fún ọ. Ọlọ́run lè fi wá dára táwọn padà máa tọrọ ikú fún wọn. Tọ́lọ́run bá pa gbajúmọ̀. Tọ́lọ́run bá pa gbajúmọ̀ Ó gẹ̀rù. ó kẹ ó tún wá kẹnu Tí ó bá ha gbajúmọ̀ lé mọ̀. tí ó bá han gbajúmọ̀ léèmà Yóò jẹ́ ó yàyàkuyà ní. yóò jó ya ìyàkuyà ní. A máa kọ Ọlọ́run tí ó ṣe. Àwa máa kọ́ Ọlọ́run ní tí ó ṣe Ọ̀ sì pa. ọ̀ sì pa á.
ọba pa alifitnatu ashaddu min al-maut kọ́lọ̀ ń dá yẹn láàmú. kọ́lọ́ ó dá yẹn láàmú ó lè ju kó pa lọ. ó lè ju kó pa lọ. وهل يعلم látara àdààmú látara ìdààmú ìyẹn lè má rí ọlọ́run. èyàn lè má rí ọlọ́run mọ́. الإنسان ما هو واقع bẹ́ẹ̀ bá rí wàhálà dáadáa ìyẹn ti bọ́ sómi nù. èyàn ti bọ́ sómi nu yóò máa di mọ tí o tó nǹkan. yóò wá máa dìmọ́ tí ò tó nǹkan olóò máa gbé ẹ lọ bá. omi ó wá jọ máa gbé wọn lọ papọ̀. bẹ́ẹ̀ bá rí wàhálà bẹ́ẹ̀ bá rí wàhálà wọ́n ju etí ìsọlọ́run fún. ó ju etí sọlọ́run fún yóò sì tẹ̀lé. yóò sì tẹ̀lé. وهل يعلم ẹjọ́ farabalẹ̀ fún wa. الإنسان ما هو كاسب ìwà lóye. ìwà lóye وهل يعلم الإنسان ما هو واقع tí ìwọ wá já sí. tí ò bá wá já síkú gbajúmọ̀ ayé àtọ̀run ní. gbajúmọ̀ ayé àtọ̀run ni yín kí ló kan lọ. kí ló kan ọlọ́run lára orúkọ tọ́lọ́run jẹ́. lára ókọ tí ọlọ́run jẹ́ méjì tó bèmí lẹ́rù jù. méjì tó ba àgbàlagbà lẹ́rù jù ìgbà tí wọ́n ń bí. ìgbà tí wọ́n bí ọlọ́run. yaf'alu ma yasha wala yubali. ọba tí máa ṣe tó fẹ́ tí ò kíá. ọba tí máa ń ṣe tó fẹ́ tí ò kí àfẹ́ni kankan kí gbajúmọ̀ bọ́ òhò. kí gbajúmọ̀ ó bọ́ sí òhò kó máa rìn yípo. kó máa rìn yípo òlú kò sí tó kan náà bẹ́ẹ̀. kó máa láti pàdé ẹ̀. kámálẹ́ àmọ̀ ti pàdé ẹ̀ ó ti fẹ́ wọ ìwó. ó ti fẹ́ wọ ìwó àmọ́ kò wọṣọ. àmọ́ kò wọṣọ. وهل يعلم ṣé ò ṣe bẹ́ẹ̀ ni? ṣé ọlọ́run ò dára rú ẹ̀rí ni. الإنسان ما هو كاسب ìwà lóye. bàbá wa ìwà lóye kọ́nà tó pa ẹlòmíì. kí ọlọ́run tó pa ẹlòmíì ó ti gba yìí kúrò lára ó ẹ̀. ti gba iyì kúrò lára ẹ̀. ó wà ní báríkà. ó wàá máa sọ pé báríkà o ó tiẹ̀ já sí. tó tiẹ̀ padà já síkú fìtínà ipò. fìtínà yìí pọ̀. وهل من قضاء الله في الناس غالب bàbá wa ìwà lóye láti bí abẹ́rẹ́ wákàtí. láti bí abẹ́rẹ́ wákàtí ìtẹ̀yàn kójọ lógójì ọdún. ìtẹ̀yàn kójọ lógójì ọdún ó lè tẹ́ ní wákàtí ó mẹ́ta. lè tán ní wákàtí mẹ́ta. ikú náà ni ó jẹ́ o. ikú náà ni ó jẹ́ o àmọ́ yóò bá tìyàn jẹ́. àmọ́ yóò bà tìyàn jẹ́ kó tó lọ. وهل من قضاء الله في الناس هارب wọ́n ní kílọ̀ tó ń jẹ́. wọ́n tún bí ọlọ́run pé kí ló ń jẹ́. yahkumu ma yuridu wala yakhafu. La ilaha illallah. ọba tí ń dájọ́ bó ti fẹ́. ọba tí ń dájọ́ bó ṣe fẹ́ ẹ̀rù ò sì ní bà. ẹ̀rù ò sì ní bà á. kí ni ó bọ̀ ọlọ́run lẹ́rù. kí ni ó bà ọlọ́run lẹ́rù. kí ni ò ti ṣe rí. kí ni ọlọ́run ti dá lára rí. níjọ́ tó ti pa Nábì Muhammad. bàbá tó ti pa nẹ́fọ̀ Muhammad sallallahu alaihi wasallam. kí ló torí ẹ̀ ṣẹlẹ̀. n tó fẹ́ nù. وهل من قضاء الله في الناس غالبا wọ́n tún béèrè. ó tún béèrè ó ní gbogbo ayé bẹ́ẹ̀ ṣe pọ̀ tó yìí. bẹ́ẹ̀ ṣe pọ̀ tó ní gbogbo ayé yìí ta ló lè borí ìdájọ́ ta ló lè borí ìdájọ́ ọlọ́run. ẹ dìbò. ẹ dìpọ̀ ẹlẹ́fẹ́ kan tọ́lọ́run fẹ́. ẹlẹ́fẹ́ kan ohun tí ọlọ́run fẹ́ ó ní yóò kàn parẹ́ pẹ̀lú ẹ̀. olúwa rẹ̀ ó kà parẹ́ pẹ̀lú ẹ̀ ní èyí. ta ló dìbì tí ọlọ́run. ta ló fẹ́ borí ọlọ́run. kódà àdúrà tẹ tó rí. àdúrà tẹ tó rí o kò kápọ̀ kò ọlọ́run. kápá ọlọ́run tó bá fẹ́ ni. tọ́lọ́run bá fẹ́ ni. ta ló jí tó ní bọ́lá tó wọn sórí. ta ló jírí tó wá ní ọlọ́run jókòó òun sórí ibú. àti wá sórí rẹ bákan a náà. ṣe wá sórí ilé bákan náà. Allah. àdúrà tẹ rí. àdúrà ta tó rí o kò lè ní kọ́lọ̀ ṣe tí ò fẹ́ ṣe. kò lè ní kọ́lọ́run ṣe tí ò fẹ́ ṣe. tó bá ṣàánú wa ló kù. tọ́lọ́run bá ṣàánú wa ló kù. وهل من قضاء الله في الناس هارب tẹ́tẹ́ ló wọ́n pa ọmọ ànábì. jọ́tọ́ ló pọ̀ mà nábì. Sallallahu alaihi wasallam. ìbíjọ́ ọdún ni. ṣebíjọ́ ọdún ni è kò já ti yí dìde. kò jẹ́ ká ti yí dìde kò
Òní lónìí. onítọ̀ lọ́tọ̀ gbé dùnú sórí Níjọ́ kírun. níjọ́ kírun dùnú Kò pa lọ́dún kọ̀ọ̀la. kò pa lọ́dún kọ̀la Ó ti kúrò lára ẹ̀. kò pa kábà sọdún tán Níjọ́ òun gàgà. ìjọ ọdún gẹ́gẹ́ Ní wákàtí tí ó kírun ní wákàtí tí ó kírun fáwọn mùsùlùmí gẹ́gẹ́ Àwọn ọ̀tá sì dúró lọ. àwọn ọ̀tá sì náà ń wò lọ́ọ̀kẹ́ yìí Tí a fẹ́ rẹ́rìn. tọ́fẹ́rẹ́ rìn Ṣé òun wá rẹ́rìn jọ́nà? ṣé wò wá rìn ni وهل من قضاء الله في الناس غالبا Ìwà lóye. bàbá wa Alọ́jọ́ ọdún lọ́nà. alọ́jọ́ dùnú lọ́nà Ìbànújẹ́ wáyé. ìbànújẹ́ wá yíwọ́ Ìjọ́ tí dùnú ti ń tẹ̀léra wọn. ìjọ tí ìdùnnú ti ń yí borí ara wọn Ta ló ṣe? ta ló ṣe é Allah. وهل من Láàárọ̀. láàárọ̀ yìí ìdùnnú ọ̀sán Ó kù ti dólè. wọ́n ń dólè yìí Wà lóye fẹ́. ìdùnnú náà ni Gbogbo ayé. gbogbo ayé Sọ́lọ̀ wá ó wá fẹ́ adébí kó má bu àjẹ́ ni. sọ́lọ́ wọn fẹ́rẹ̀ wà débi kó wọ́n di ajẹ ni Ní má jẹ̀mú yìí. a ní májẹ̀mú èyí o وهل من قضاء الله في الناس هارب Ṣèbí tí ń tiẹ̀ kù dẹ̀dẹ̀ ni. ṣebí tí ń kú dẹ̀dẹ̀ ni Ní ọ̀fọ́sẹ̀. nìkan ṣẹlẹ̀ yìí Níjọ́ tá ànábì ó kírun rẹ̀. ìjọ tí ànábì ó kírun gangan Níjọ́ yòówù ẹ̀. Sallallahu alayhi wa sallam. Ṣèbí jọ̀ lọ́mọ tí ẹ kú. ṣebí jọ́nà gan lọ́mọ rẹ̀ kú Ọlọ́run tún wá jágbe mọ́. ọlọ́run tún wá jágbe mọ́mọ́ tọ́mọ rẹ̀ Fasalli li rabbik kírun fẹ́ mi ọlọ́run ọba rẹ̀ wanhar. kọ́ ọ sì pẹ́rán Ọ̀tún tó kọ́ mọ́ pẹ̀rẹ̀. ọ̀ tó kọ́ mọ́ pẹ́rán وهل تدفع للمرء ما ربه قضاء Ẹ fẹ́ sí kò jí tó lọ. وهل تدفع الأفواه والله نوره وهل تطفئ الأفواه والله نوره وهل تدفع للمرء ما ربه قضاء وهل تطفئ الأفواه والله نوره Ìwà lóye. bàbá wa ìwà lóye وهل تدفع للمرء Tó ti ti tún bẹ́ẹ̀. وهل من قضاء الله في الناس هارب Ó ní ẹ mú wá. ẹ mú wá Ẹni tó lè borí ìdájọ́ Ọlọ́run. ẹni tó lè borí ìdájọ́ ọlọ́run Ológun ni wòlíì ni àáfàá ni. Kódà èmi tí ń sọ̀rọ̀ yìí bí ìdájọ́ Ọlọ́run bá dé agbára mi ò ká mọ́. Allah. Allah. Ṣèbí tọ́lọ̀ bá pọn alẹ́ ní tá a bá fẹ́ ṣe é ṣe. ní ó ṣeé ṣe Tó bá takú máa lọ́wọ́ ta ní mọ̀ lọ́wọ́. ta ló mọ ọlọ́run tọ́lọ̀ bá takú mọ́ alọ́wọ́ tán Kí ló ràn Ọlọ́run? kí ló ran ọlọ́run gan Bó lọ. وهل من قضاء الله في الناس هارب Ìwà lóye. bàbá wa ìwà lóye Wọ́n tún máa ń béèrè lọ́wọ́ wa. wọ́n ń béèrè lọ́wọ́ wa Ta lẹni náà ta lẹni náà tó lè sá fún ìdájọ́ tó Ọlọ́run? lè sá fún ìdájọ́ ọlọ́run Ẹ jọ̀ọ́, ó fẹ́ kẹ́ ju mi níwèé léjìgbò. Ẹnìkan ló ń travel. ẹnìkan ló ń ṣe ìrìn àjò Ó wá ní bí aago kan lóru. ó di bí aago kan lóru Ó wá rí iná lọ́ọ̀kan. ó wá rí iná lọ́ọ̀kan Ó wá rò pé àwọn olè ní ń bọ̀. ó wá rò pé àwọn olè ni wọ́n ń ná ń bọ̀ Wọ́n fẹ́ yín rìn. ni wọ́n ń fẹ́ yìí rìn Bó ṣe bọ́ sí kànga. bó ṣe bọ́ sí kànga lọ ó bọ́ sí kànga Àwọn tó sá fún àwọn tó wá sá fún ṣẹ́gbọ̀n. Àwa ní ilé ibi tó wà. wọ́n wá dé dédé ibi tó já sí nì Ó ní ẹ dákun ẹ yọ mí ó wá wá dé. pariwo ẹ dákun ẹ yọ mí Wọ́n ní ẹ wá yọ. àwọn náà wá fà á yọ Ó Allah. dábẹ́ ẹ̀rọ lọ́wọ́. abẹ́ ẹ̀rọ ọlọ́run Àdánwò kan mo sá fún ó lọ́wọ́. ní àdánwò kan ló sá fún lọ́ọ̀kan Ó tún kan àdánwò mi. ó wá kó sínú àdánwò mi níbí Ta ni? ta ló nítọ̀hún Wólẹ̀ ni. wólẹ̀wólẹ̀ ní Wo omi ni. wómíwómí ní Wo sámà ni. wo sámà ní Gbogbo tó lè wọ́n fi wá nǹkan. wọ́n máa fi wá nǹkan Tọ́lọ̀ bá rẹ̀ fi jẹ́ ọ níyà. tọ́lọ̀ bá fi jọ́ níyà Ọ̀ ní rì. ọ̀ ní rí
yóò sàpamọ́ fún ọ ni. kíní lè ó sàpamọ́ fún ọ ni tọ́lọ́ fẹ́ ṣèdájọ́ rẹ̀ ó fẹ́ ṣèdájọ́ nù. ó fẹ́ ṣèdájọ́ nù. ẹ sọ fún mi náà pàǹdé sáfúndàjọ́ náà táwọn lè sábùdájọ́ ọlọ́run tó bá rẹ̀ yẹn díẹ̀ tó bá rẹ̀yàn díẹ̀ India ya India. UK ya UK yá tí wọ́n ikú náà ṣé wọn ikú lọ́hùn-ún ẹ sọ ọdún tí wọ́n rú yàn lọ tí wọ́n kú mẹ́rin. ẹ sọ ìlú tí wọ́n rú yẹn lọ tórútọ̀ tí wọ́n kú nílùú yẹn rí aláwọ̀ ẹ̀mí ká aláwọ̀ wá ẹ̀mí ká bọ́lá sọ̀rọ̀ sí bọ́lá ọlọ́run sọ̀rọ̀ sí síbi tí yóò ti ní kú kò sí ibi téèyàn ò ti ní kú kódà kì í sáré ni mo bá yẹn kò í ṣe àárẹ̀ ni máa ń pààyàn ọlọ́run ni ọlọ́run ni máa ń pààyàn àárẹ̀ tó pẹ̀lú mi láàrin ọdún kan ó ti ń bẹ láàrin mi ti lé lógójì ọdún tí sì ń gbé káàkiri ọlọ́run sì jí ó mọ̀ ọlọ́run sì jí ó mọ̀ yóò máa fi roko gbẹ́kànga gbẹ́kànga yóò máa fi gun kíká kún kíká ó sì wà lára ó jẹ́ sì ń bẹ lára rẹ̀ tí wọ́n sì dára lómi nísìn oṣù kan àṣírí ló sì tún ní sí yóò sì tún nìsín yóò sì tún bá lọ. máa kọ́ dára rahman ما قدر الرحمن يفعل بلا مراء kíkà bí sí o وقدرة الله كانت بلا Ntọ́nà wọn bá ṣe ìtọ́lá wọn bá ṣe kí n tó máa lọ kí bàbá tó máa lọ yóò ṣe ẹnìkan lè di lọ́wọ́ rẹ̀. ẹnìkan ò lè gbá ní ọwọ́ mú yóò rí pòun ṣe Ṣèbí àwa ní sinmi máa fẹ́ ṣe ìgbẹ́tẹ̀ ìfẹ́ kí n ṣe ẹ lọ bá máa mi. ẹ lọ bá wọn mọ́ Náà kìlọ̀ fún dákun. dákun ní ká má ṣe Ó sì wà lóko ọkọ mi jọ. Ó sì gbọ́ sí. wọ́n sì gbọ́ sí wọn lẹ́nu Ṣé bẹ́ẹ̀ kọ́? Ta ni ìyá Ọlọ́run? ta ni yọ ọlọ́run Tẹ́ ẹ lọ bá gbó kìlọ̀ fún. Wọ́n á de ìyàwó wa sí anígbà. wọ́n á dé àwọn ìyàwó wa sí wọn gbà mí níta fẹ́ ṣe Yóò wá jí lóru. yóò wá jí lóru Ọ̀sìn wo tèmi. ọ̀sìn wo tèmi Ta ni ìyàwó Ọlọ́run? ta ni ìyàwó ọlọ́run ta ló tọ́lọ̀ ń gbá mú Wọ́n á de ọmọ wa sí anígbà. wọ́n á dé ọmọ wọn sí wọn gbà mí A sì gbọ́tọ̀. a sì gbọ́tọ̀ mọ́ Kò lọ́mọ. kò lọ́mọ Kò ní bàtàn. kò ní ìbátan Ó fìrì láti ṣe tó bá fẹ́. ọlọ́run ṣe tá àti ṣe tó bá fẹ́ lásìkò tó bá fẹ́ ما قدر الرحمن bàbá wa ìwà lóye بلا مراء Ẹni tí ó rí ìyọnu Ọlọ́run. ẹni tí ó rí ìyọ́nú ọlọ́run Lẹ́ni tí máa rí dáadáa tọ́lọ́run sí. lẹni tó bá rí dáadáa tọ́lọ́run ṣe Tó díjú mi tó bá dùn. tó díjú níbi tó bá Bí dùn ẹ bá ti ranjú mọ́ tó dùn. tó bá rọjú máa tó dùn Onírí orí Ọlọ́run. onírí orí ọlọ́run mọ́ o Ìjọ tọ́lọ́run ṣe bó ti ṣe yín. Mélòó ló ṣe bó ṣe ṣe yín. mélòó ló ṣe bóyá ṣe yín Ẹ̀pọ̀ tí ẹ bí ńjọ́ tí ẹ bí yín. Mélòó lórí bẹ́ẹ̀ ti rí. mélòó lórí bẹ́ẹ̀ sí rí yìí Allah. Ìyá tí ẹjọ́ bí yín. tọ́jọ́ bí Irú kíkádùn ni. ó ń bẹ Ó ń bẹ̀. ń bẹ Kí ló fi sí kí Ọlọ́run? ló fi sí ọlọ́run Ọlọ́run ti fẹ́ kórí lórí. bọ́lọ́run ṣe fẹ́ jí ó yà ń tiẹ̀ nu Ó sì mọ̀wé ní kíláàsì. ó sì mọ̀wé ní kíláàsì Àmọ́ kádàrá takò. kádàrá padà takò Kásìkò lóṣèlú ọ̀nà ni lẹ́sẹ̀ lẹ́bi ní kàrámọ̀ báyìí. A tó dáálẹ̀ jẹ́ tí òkú dáadáa ń kọ́. Wọn ò rí búlọ̀kù kan máa ń bẹ tẹ́lẹ̀ lọ́bọ́nà. Lẹ́yìn tí ẹ jáde òṣèlú gan, wọ́n sun amálé wọn bá nǹkan wọn jẹ́. Òun láṣeyọrí mẹ́. wọn ò ní àṣeyọrí kankan àwọn sì náà pilẹ̀ rẹ̀ Wọ́n sì náà gbilẹ̀ ni. Sọ́nà tó wá sí ohun tó ṣe táyé bí ń pé tì í. Tó bá já oúnjẹ. Tó bá já oúnjẹ. Ìwà sọ́nà mọ́ ni. ṣé kọ́ lóye wá sọ ọlọ́run mọ́ ni Òun náà ni. òun náà ni o Òun sì ló tó bẹ̀rẹ̀ sí. òun sì ló tó bẹ́ẹ̀ ṣe Náà. ما قدر الرحمن Bàbá wa ìwà lóye. بلا مراء Ẹkún ọkàn ẹkún ọkàn ni ẹ má sùn. ni ẹ má sun Ẹ̀sùn tó ní. ẹ dami ojú Tí ẹ bá sunkún ọkàn, tó bá sunkún ọkàn yóò kọ́ ìsọ̀lọ́. yóò pẹ́ ìsọ ọlọ́run yóò sì ṣe ọlọ́run Yóò sì ṣe ọlọ́. yóò sì ṣe ọlọ́run Ọmọ àròpé sẹ́mi ló yẹ kó ṣẹlẹ̀ sí. Táwa ni. táwa ni Mú wá. sọ ẹni tó yẹ kó ṣẹlẹ̀ sí Tó bá ní ìyàwó rẹ̀ ni ò yẹ kó kú. Sọ yẹ ẹni tó yẹ kó kú. wá sọ ìyàwó àbí yẹn tó yẹ kó kú Nǹkan márùn-ún tí mo fẹ́ kà yìí. márùn tí bàbá fẹ́ kà yìí Wọ́n ẹ̀fọ́ tó rí tù. wọ́n ń fi ọjọ́ orí tó Àlìjáàrù. iyì Iyì. Kò kọ́ tó rí. nǹkan tó rí Bàbá àti ìyá. Bàbá àti ìyá. Wọ́n lè mọ̀ wọn lágbàlá. Wọ́n sì mọ ọmọ káàkiri wọ́n sì mọ ọmọ káàkiri àgbáyé Kí ló dé ìjà tó bí lọ? kí ló dé tó rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nìkan ló bí Bẹ́ẹ̀ nìkan ló bí. Ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n hàn láyé lónìí. Arọ ọmọ náà ti hàn. ara ọmọ ni Bàbá tí ò ní lóko. Ọmọ náà padà gbé ẹja ọmọ yóò padà bí wọn jáde Ìyá sẹ́nitọ̀ ní lọ. nílọ yìí Bàbá mínísítà ní lọ. nílọ yìí Ẹ̀gbọ́n gómìnà nù. Nílọ yìí. Wọn ò ṣe dè èèyàn kó wọn ó tó dé. Bàbá ò máa dẹ́ mu. Ìyá ò máa ṣàgbà fún. wọ́n máa ṣàgbà fún Wọ́n sì bí àpèsè. wọ́n sì bí àpésì
ara ètò ọlọ́run ètò tọ́lọ́nù ara ètò tọlọ́run al-ilmu kéèyàn ó ní ìmọ̀ ìmọ̀ àfọjúrí àfi ọjọ́ orí tó bàbá àtìyá bàbá àti ìyá kódà wọn lè mọ̀ rántí ọkọ̀ tí a sọ wọ́n lè má rántí ó kọ wọn mọ́ wọ́n sì bí pòfẹ́sọ̀ wọ́n sì bí pòfẹ́sọ̀ ẹ̀kẹta ẹlẹ́ẹ̀kẹta alimalu kéèyàn ó ní owó òfọjúrí pé owó ọlọ́run fi ọjọ́ orí pín owó number 1 to 5 number 1 to 5 wọ́n lè yọ òkú mọ̀láta wọ́n lè ya òkú màrátà èyí tí wọ́n rọ́jú bí láti èyí tán wá rọ́jú bí ẹ̀sà àjábí ayé ìjà tó ó kẹsẹ̀ sí ni ó kàn ṣe é sí ní wọ́n sẹ̀sẹ̀ wọn òrìṣẹ́ wọ́n ṣẹ̀ṣẹ̀ wọn òríṣẹ́ àṣọ ni ó la mọ̀lẹ́bí nínú rẹ̀ àsó ni ó padà la mọ̀lẹ́bí kúrò nínú ìyà àbíkẹ́ wà dé àbíkẹ́ yóò dé oníwà wọlé fámìlì òun yóò wá wọlé fámìlì tí ó tọ̀kọ́ yóò wá tún kọ́ ọ̀dẹ̀ mú yàrá kọ̀ọ̀kan ẹ mú yàrá kọ̀ọ̀kan wọ́n ṣe lówó kó wọn tó dé ṣe bí wọ́n mú àwọn ojú wọn náà ibi ìjọ níbi bí ọmọ opó nínú láàrí ojúlówó ọmọ kò ní dáa fún kò ọ ní dá fún wọn kódà ń bomi ọmọkùnrin ò ní wúlò obìnrin ò lọ lówó obìnrin lọ lówó tó bá ti wá dé wọn àpètì wọ́n wá pé tí wọn náà bàbá wọn nìyá wọ́n ti dìyà wọ́n ti di bàbá wa yóò rí bẹ́ẹ̀ yóò rí bẹ́ẹ̀ àbọ̀jọ́ orí pín owó àfi ọjọ́ orí pín ní owó alùpùpù wa àti agbára àfọ̀jọ́ orí pín àfi ọjọ́ orí pín agbára bẹ́ẹ̀ ti jòkó ìtẹ́ bá lẹ fóònù méjì ní tẹ bá lẹ fóònù méjì tẹ̀ ń rán sọ̀rọ̀ nísìnyí wọn máa páàkì wọ́n máa páàkì ni ẹ ti gbé àwọn tọ́jú àlọ́ ẹ ti pe àtọ́jú wa lọ́nu ṣe é sàgbà gbogbo wa ni ṣe é ṣàgbá gbogbo wa ní agbára nu yóò gbọ́dọ̀ fà yín lásán tẹ́ ẹ̀ bá yọnu sí tẹ́ ẹ̀ bá yọnu sí yóò mọ̀ jìyà ní yóò mọ jìyà ní ìsìn tí ò ní súnlé bàbá rẹ̀ lónìí agbára nù agbára nu bẹ́ẹ̀ ti jòkó yìí bẹ́ẹ̀ ti jòkó yìí tí ìbá ṣe báwọn àtà tó fọ́ọ̀kàn yìí tí ẹ bá ṣe àwọn tá a tó fọ́ọ̀kàn yìí bá dán wò àwọn tí ò mọ̀ sàn jẹ ní ẹdókà àwọn ni wọ́n dúró káàkiri yìí wọ́n mọ̀ bùjẹ nísìnyí ní tó jẹ yó. fẹ́ mẹni tó bì pé kí lọ jẹ yó ó fẹ́ pa ọ̀gá ó fẹ́ sikiri kan fọ́gà ká tó jòkó lórí àga àwọn abọ́ba kò ti jòkó lórí ẹ tí nǹkan bá tiẹ̀ sùn ká kókó wọn sí ẹ náà tó gbogbo ìran yín lórí báwọn. Allahu Akbar. ọlọ́run tí wàá fà yín yọ báwọn. ọlọ́wọ́ fà yín yọ ìjọ tí ń ṣe ibi ó ti ṣe yín. ìjọ tí ń ṣe yín bí ó ti ṣe yín ó ti rọ ọjọ́ ẹkún mọ́. ó ti rọ ọjọ́ ẹkún mọ́. ẹ̀rín ó rò mọ́. ó rọ ọjọ́ ọ̀nìyàn ó rò mọ́. ó ti rọ dẹkun ó rò dẹkun mọ́. ó rọ ọjọ́ tẹ̀ ní mọ́. ó rò mọ́. ó ti rọ ọjọ́ tẹ̀ ní mọ́. pé máa lọ agbára mo gbé fún ọ ṣùgbọ́n kò ní jẹ́ gbára lásán fún ìbànújẹ́ díẹ̀ tí. mo tún fi ìbànújẹ́ díẹ̀ tì í Allahu Akbar. ẹ sọ ẹni tí máa rí lùsòrò tẹ rí ni tí ó tún padà lọ fẹ́ dà tí wàá dín yẹn tí a bá yẹ lámọ́lẹ̀ bẹ́ẹ̀ wọ́n gun mọ́lẹ̀ tí èkú. ẹ sọ nítọ̀ láyé kò lè yàn mọ́nù. ó bá a lọ́ntì ẹnu ó tán fún un ẹ mọ yẹn tó ṣubú lórí rẹ́sì tí wọn lọ rú ẹ mọ wọn ni wọ́n gbórí wọn kọjá ni. bẹ́ẹ̀ ni ní bá dára okùn wọn rántí bóun wà láyé wọn. mi ti yarọ sínú ilé ìmí ni ìdí ìrònú àbí agbára kọ́. àbí agbára kọ́ tí ń sọ yóò kù. ما قدر الرحمن يفعل بالآمرة láńlọ́ọ̀dù bàbá lábìjẹ́ nu àìsàn tàbí jẹ́ dé ni وقدرة ذات الله كانت بالآمرة ẹ̀yin àwọn àmọ́ ó ní ikú àfọjú orí pín ikú. àfi ọjọ́ orí pín ikú oníkálukú lọ di ẹrù rẹ ni. oníkálukú lọ di ẹrù rẹ̀. tí wọ́n á di 70. ó wá tó bá di 70 bóyá ọjọ́ lọ kù rẹ̀. bóyá jọ nǹkan tọ́ọ̀rọ̀ nǹkan lọ́kù láyé bẹ́ẹ̀ bá kọ́ nínú ọmọ 30. bẹ́ẹ̀ bá kọ́ ilé ọmọ 30 ẹ filẹ̀ o ń lo àsìkò rẹ̀ ní o ọmọ 28 ní sọ̀kọ̀. 28 ẹlòmíì lọ́kọ̀ méjì bàbá méjì kìíní. Tọ́. ọ̀nà wọlé kan bọ́sẹ̀ yìí. Allahu Akbar tó bá kú lọ́mọ 29 irú ìwé làwọn kàn Irú kí leléyìí Ọlọ́run? lọ́sí ń kọ́lé tí bàbá rẹ̀ ò kọ́ rí kọ́. lọ́jọ́ orí tí mi ń kàn tí ní ń kọ́. ẹ̀ ṣe mọ́ sọ pé ọmọdé ṣe kọ́ rú lé yìí a lè fi àsìkò rẹ̀ lóde. àsìkò ẹ̀ ló dé lẹ́mọ̀ tó sọ bá kú àsìkò rẹ̀ lóde. sọ́nà ìfọ́jú orí sí kú. sọ́nà ń fi ọjọ́ orí síkú ni Allah, Allah. وقدرة ذات الله كانت بالآمرة nítorí máa lọ kí bàbá tó máa lọ
nǹkan márùn-ún téèyàn lè ní nǹkan márùn-ún téèyàn lè tí ní òfin ní sùn fún níwájú tí òfin ní sófin wájú Ọlọ́run. ẹbí ni ìyàwó akẹ́kọ̀ọ́ ìsìlẹ̀ bá sọ fún bàbá akínwó. àkọ́kọ́ ń bẹ̀ àkọ́kọ́ àrùn ìdánwò bí kọ̀dọ̀ kéèyàn yọrù sí ìdájọ́ kéèyàn yọ́nú sí ìdájọ́ Ọlọ́run. tó o bá ti gbàdájọ́ Ọlọ́run wọ́n fẹ́ gbọ́ orí ibú wọ́n fẹ́ gba orí ibú nù. ọ̀gá tí ẹ lọ yà Ọlọ́run mọ ìyẹn tó ti lọ àmì ń kú lọ́wọ́lọ́wọ́ nísìn kálukú náà sọ̀rọ̀ ẹ̀yin náà ń wò mí tani kò kí lè tó sún Ọlọ́run kẹlẹ́ Allah. kí ni wàhálà àwọn wọn. ọ̀run kò lè sí odò níbẹ̀ ọ̀kálukú ọmọ lọ ní. oníkálukú ọmọ lọ ní. ọ̀run mo ló ti fún sì yín. pa wá owó ò lérò bẹ́ẹ̀ni àgbẹ̀ máa gbé ikú mójú rọ lọ kò mójú rọ lọ́wọ́ ọmọ lọ́wọ́. gbogbo ẹ̀mí wa wájú àṣàrà ìlú wa wájú àṣàyàn lówó wà. bíi bọ́tìn ni bẹ́ẹ̀ni iye tó bá kú báyìí tó bá ti blink kẹtẹ Ọlọ́run. ibi tó bá ti tẹ́ náà lọ ti kú tó bá ń jẹ lọ́wọ́ òkèlè náà lọ rí fún ọdún mọ́ yóò kẹ́ máa tẹ̀ pẹ̀pẹ̀pẹ̀pẹ̀ tó bá tẹ 50 ọ̀dọ̀ 50 wọ́n ti so kún nísìn ààyè kan ní kó ti gbọdọ̀ pààyàn ààyè kan ó ní kú ọ̀pọ̀ àpàyàn. ṣé ló ti gbọmọ wa Ọlọ́run ò yọ̀ǹda kó pààyàn níbẹ̀ ni o tó bá fẹ́ fún yàn ní nǹkan báyìí tọ́ba fẹ́ fún yàn ní tó nǹkan bá fi báyìí. ka ọwọ́ rẹ̀ kù tó fi fún tán ikú ò gbọdọ̀ pa ọ́ ikú ò gbọdọ̀ pa ọ́. Ọlọ́run lè dúró jí ó fún tán ẹ dúró tí mo ya jí dúró ó tí fún jí ó fún sáà ó dúró jí ó ṣe jí ó ṣe tí ó dùn tó fẹ́ dùn nù tán. ó wá lè ka kù báyìí ó wá kú ó wá kú o. kàbọ̀nì wákàtí mọ̀ rẹ̀ ní wọ́n báyìí bẹ́ẹ̀ ni tó fẹ́ sórí ikú ò gbọdọ̀ pa ọ́ yóò mọ̀ wù ọ́ ni. yóò mọ̀ wọ́n òun làwọn tí ìtọ̀ rẹ̀ lẹ́ fi kúkú òsì Allah. kíni ما قدر الرحمن ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kejì tí ẹ máa fi ayé àtọ̀rọ̀ fi dá àtẹ̀sílìm kọ́ gbà fún tọ́nà bá gbà fún kọ́ gbà fún tọ́nà bá gbà fún. ní ìsìn kábọ̀ wá di bẹ́ẹ̀ ṣe jẹ́ kábọ̀ pé àkọọ́lẹ̀ ló ní kẹ́ jẹ́ Yorùbá sì lè nísìnyí ní èyí Yorùbá ló ní kó máa tẹ́lẹ̀ wò fún olóṣì jẹ́ tó jẹ́ inú ọmọ ìyá àti ọmọ ìyàwó òwe ní kókó dé èèyàn wọ́n lọ pé kánrin ní òṣòro ikú yẹn ni o. tó o bá tiẹ̀ mẹ́ni tí ó kọ́kọ́ dáa fún nílò sọ́ọ̀yẹ kádàrá sọ yẹ kádàrá rẹ̀ ni kò sí gbà fún mọ́. kò sí ìgbà fún mọ́. وقدرة ذات ẹlẹ́ẹ̀kẹta. الله كانت بلا kéèyàn ó lè tọrẹ kéèyàn ó lè tọrẹ. ìwà lóyìn bàbá wa ìyá máa tọrẹ owó èyàn máa tọrẹ owó ìyá máa tọrẹ iyì èyàn máa tọrẹ iyì òde tí mo rò pọ̀ wà tó tóbi jùlọ kọ́ wá lọ kọ́ wá débẹ̀ kọ́kú kàrámà bá wọn ọrẹ ni o ọrẹ ni bí mo ṣe yà ní yàrá lóyún bẹ́ẹ̀ ni lọ́nlọ́n láti ọ̀nà ṣogbo lọ́nà láti yàrá náà lọ. onídìí àbẹ̀rẹ̀ tẹ́lẹ̀ bá tọ́ àdéhùn pé ẹ lè dìbò kọ́ àwọn náà ṣe kú obìnrin ẹ lè dìbò kọ́ owó kẹfì kárí ayé o ọ̀rẹ́ ẹ má bínú o mélòó lówó yín mélòó lówó yín. ẹ má bínú o bá a ṣe pọ̀ tó bí ẹ̀yìn gbọ́ bùkátà wa tán ẹ sàwọn ẹ̀rọ nísìn ẹ̀yìn ẹ̀dẹ̀wọ̀ ẹni kátó káwọn sọ tá a fẹ́ ẹ fẹ́ yìí nìyẹn sí. ما قدر الرحمن فعل بلا مرار ẹgbọ́n tí ń sọ Bẹ́ẹ̀ni. ẹni kí wàá lóye ó dẹ̀wọ̀ ẹ kí má jẹ́ dẹ̀wọ̀ kẹ́kẹ́ wá kẹ́tì géètì kẹ́ni ẹ máa wọlé ẹ máa sọ tẹ́ ẹ máa sọ tẹ́ fẹ́. ẹ gbà bí jáde orí jáde bí wọ́n béèrè ẹ máa ní sẹ́mi gan ní láyé ni. tí bí túmọ̀ sí pé má rò pé wọ́n fowó kárí ayé tọ́ba tiẹ̀ ló wá ní ìwà ní ìwà tọ́ba tiẹ̀ ní ìwà ibi tó wò rè òde ìwọ gbé ọkọjà mi wà ó gbé ọkọ já bẹ́ẹ̀. ìwọ lówó ọkànra Alólò. ọdínú kúkú ọdínú kúkú ojú rẹ̀ ò ṣe é wò ojú ni ò ṣe é wò. lò sí ní ó pa ọ́ ọ̀wá níwà. ọ̀ ní kú pẹ̀lú merit torí kí ni ìwà burúkú lọ ní wá fún yẹn nìkan ọkọ̀ ṣe ráìsì náà tí ẹ gbà lẹ́jẹ́ náà kò ní wọnú yín nígbà tó ti lè forí burúkú kún wọn náà lè kú dáadáa. وقدرة ذات èyí dájọ́ sí wà sí aṣọ táṣọ lónìí ká máa lọ ọlọ́run mẹ́rin tí kò kílò tó sún lónìí. بلا مرار kéèyàn ó lè tọrẹ kéèyàn ó lè tọrẹ. ẹ wo iye bí tí ẹ ti lo kàrámà yín láyé Láyé. tí ẹ ti lo yìnyín láyé. ṣẹ́gbódòdó ṣẹ́gbódòdó àwọn tó yára tẹ́jì láyé ni olóṣèlú torí wọ́n ní àrùn mẹ́ta tí ò lóhùn àbẹ̀tọ́nà bá yọnu wọn àkọ́kọ́ ni tùmọ́dù láàyè níjọ́ tí a ti ń kọ́sẹ̀ rẹ ti kọ́ ọ̀dájú mọ́ wọ́n ti kọ́ ọ̀dájú mọ́.
gbogbo ayé òbá máa ké tààrò wọn mọ̀ rẹ̀ ní yàrá kẹ́ fún wọn lọ sílẹ̀ ń ta àwọn àjàyè lọ́wọ́ kò kàn wá. ẹ̀yin lẹ̀ sínú wọn lọ́nà fi ní kẹ́rí bẹ́ẹ̀ ti rí yìí kò lè rọrùn ká bá rú yín ṣe tẹ́ ẹ bá dájú torí ẹ̀kọ́ àná dájú. ọ̀rẹ́ wa ò tẹ̀ lé pẹ́. àmọ́ àtijọ́ bẹ́ẹ̀ni. torí kí ni bẹ́ẹ̀ bá ti ń bá wà dájú ni wọ́n jọ gbègbè ni. wọ́n jọ gbègbè ni. ẹ̀ẹ̀kejì. ẹlẹ́ẹ̀kejì. tí wọ́n máa kọ́ ọmọṣẹ́. tí wọ́n máa kọ́ ọmọṣẹ́. àṣìjà pé àátẹ ẹ̀jẹ̀ mọ́lẹ̀ ká tó débi tá a lọ káàrin wọn ní ẹ̀mí èèyàn ń bẹ lọ́rùn wọn. òjò wọn lójú. àfihàn tó náà ń yọ ẹ̀. àfẹ́rú ẹ̀yìn báyìí. tẹ́ ẹ ní bíbí. tẹ́ ẹ ní bíbí. torí pólóṣèlú fẹ́ mú pépà nínú yàrá kan mú ọkọ̀ láti wo òdìdí lé. mú ọkọ̀ o. ẹni tó bá wá ní ẹ̀mí wo òun àwo mọ́lé. òun wo mọ́lé. sí wọn lọ fẹ́ já lọ́nà lọ. lọ́pọ̀lọpọ̀ wọn fi kú òtẹ́rẹ́ fi máa sórí burúkú. ẹ máa ká tí ń sọ. ẹ̀ẹ̀kẹta. ẹlẹ́ẹ̀kẹta. tí a kọ́ ọmọṣẹ́. tí wọ́n kọ́ ọmọ iṣẹ́. tí ó ń mutọ́. ìwọra. ìwọra. greediness selfishness. ẹ ní. kí la yín bùkátà lára èèyàn. kí ni. ìwà ni. ìwà ni. tó o bá lówó tó o ra fìlà fún wa tí wọ́n lọ fún wa lórí táàdé sí kálukú gbé orí wá láti lé nu bí o bá sí fìlà níbi orí kì í ṣàṣẹ bórí ìwò sílẹ̀ sálẹ́gùn ní kan lórí mi ni tí fìlà bá ń bẹ tí o bá sórí kí láàdé fìlà sí. máa kìlọ̀ wí. ما قدر الرحمن يفعل إلى مراه. gbogbo tẹ́ sí ń dáadáa síwájú ọlọ́run obìnrin ìyàwó yín nípìn bẹ́ẹ̀. wọ́n ní ìpín tó pọ̀ mbẹ́. ẹni pín wọn ló ní. ìpín wo ni è. wọ́n ti bá ẹkún lọ́dọ̀ tiẹ̀ náà rí tó ti wá bá ẹ rí pé bá ń pọ́n lẹ́rìn dákun. àṣà bá ń pa wọ́n lẹ́rìn òun náà ti ní nǹkan níwájú ọlọ́run. ẹ̀sọ́ ni tí ó dé èèyàn ńlá tí àwọn olóde nípa tí ó kó lára àwọn fámìlì rẹ̀ ni èèyàn tó náà mọ̀ rí ni ẹ gbọ́dọ̀ pé kò bá ẹ̀bùn wá síwájú tú èèyàn pé nítorí èèyàn kan bá a dun ẹni báyìí nú. àṣẹ pé wọ́n fi àkàsọ wọn níwájú yín ó ti là níwájú ọlọ́run. وقدرة ذات الله كانت بلا مراه. kéèyàn lè tọrẹ. téèyàn bá ti lè tọrẹ. téèyàn bá ti lè tọrẹ. gbogbo oríire ẹ̀ tẹ̀lé àwọn ti jẹ́ tiẹ̀. ó ti jẹ́ tiẹ̀. méjì tí ń kàtà fi ṣàdúrà. tí bàbá ó fi ṣàdúrà. òun náà ní kí ni àlàáfù wọ àyíntàlùkùdà kéèyàn lámójúkú. kéèyàn ní àmójúkú o. tẹ ẹ ní yẹn. irú èyí tẹ ẹ níhun. bọ́dọ̀ bá dà wá yín pọ̀. tọ́rọ̀ bá dẹ yín àtàwọn àgbàlagbà pọ̀. a ò gbọ́dọ̀ gbẹ̀san. kí ni àti bọ́dọ̀ tó ń ṣe abáyé. Allahu Akbar. Allah. mo sì gẹ́ẹ̀tì yín lórí fóònù tẹ́ kó sọ̀rọ̀ alhamdulilayi. bàbá ẹni tí mo kè pé náà ni tó bá ṣe pé wọ́n gbé lọ bí gánsìn tí wọ́n ti di káàdì yọdí sí ẹni báyìí kẹrin ẹ ti dùn sí à lọ́dẹ à síbẹ̀ ti dúró yìí ṣe wọ́n ti 500 million lórí tí ń ṣe yìí yóò rántí ilé tí ó tà. bẹ́ẹ̀ni. yóò rántí ilẹ̀ tí ó tà. yóò rántí ilẹ̀ tí ó tà. wọ́n máa ná mọ́tò nínú kú. wọ́n á máa ná mọ́tò nínú kú náà. yóò padà kú ni o. yóò padà kú o. yóò àti ìyànjẹ́ kó tó lọ. bẹ́ẹ̀ni ẹ kó fún ọtá báyìí yóò sì kú. yóò sì kú. yóò sì kú. ṣùgbọ́n ṣe wọ. bẹ́ẹ̀ni. ó ṣe. ó bẹ́ẹ̀ni. ọmọ ìyá rẹ̀. bẹ́ẹ̀ni. bẹ́ẹ̀ni bá gbé iye báyìí lánàá. ó sanná ní ọwọ́ owó. wọ́n san owó. asanta báyìí. tówó pé. ìjọ ló kù ó kú bá ṣe gbowó. ọmọ ìyá tiẹ̀. ọmọ ìyá mi gangan. gangan ni. bẹ́ẹ̀ni. kò ṣe é gbà. kò ṣe é gbà. kò ṣe é gbà wọ́n lò ní. kò ṣe é gbà. ọmọ ìyá rẹ̀ gangan. ọmọ ìyá mi gangan. ما قدر الرحمن. nígbà tó kù last minute tí ó kù. bẹ́ẹ̀ni. orí tó wò wá pé ẹ lọ ta lé mi. ẹ lọ ta lé mi. ẹ̀dá yìí fẹ́ kú fa. ẹ̀dá yìí fẹ́ kú. Ọlọ́run ní kí wọ́n rówó díẹ̀. a kàn rówó díẹ̀ ni a ti negotiate pẹ̀lú ẹni tí a tà fún tí ó tún rà á. وقدرة ذات الله كانت بلا مراه. Ọlọ́run jù wá lọ gan. Ọlọ́run jù wá lọ o. Allah. ẹja páyà rẹ̀. ẹja páyà Ọlọ́run.
tó fún yàn lógójì ọdún. ní tó fún yàn lógójì ọdún ó lè gbà láàrin wákàtí kò kán lọ́hùn. ìwà lóye. ntọ́lọ̀ fẹ́ ṣe ló ṣe. ntọ́lọ̀ fẹ́ ṣe ló ti ṣe yẹn. tó fẹ́ ṣe ló ṣe. ntọ́lọ̀ fẹ́ dá rárá ló ti dáhùn. àrà tó fẹ́ dá ló dáhùn. òun ló dáhùn sọ́dọ̀ yín o. tó sì fẹ́ nù. n tó fẹ́ nù. ìdájọ́ rẹ̀ ò tí ì dúró. ìdájọ́ ọlọ́run mọ̀ dúró. ọlọ́run mọ̀ jẹ́ ẹsẹ̀ sí. ọlọ́run mọ̀ jẹ́ ẹsẹ̀ sí. pé tí mo gbà tẹ̀ ní sí ámì náà. ما قدر الرحمن يفعل بلا مراء. lára àdánwò. ní ara àdánwò. má fi mí kún fún mi. bẹ́ẹ̀ bá lè ní kọ́lọ́ ń dán wò. bẹ́ẹ̀ bá sọ pé kọ́lọ́ ń dán wò. yóò regret ayé. yóò da yí ara rẹ̀ lẹ́bi. kí ni jẹ́ bẹ́ẹ̀. kí ni ń jẹ́ bẹ́ẹ̀ o. Dáúdà tó kàn sọ tó sọ tó ka ìtàn bàbá ńlá lọ́lọ́lọ́ àwọn bàbá ńlá ló dára báyìí mo fẹ́ jù wọn ọlọ́run ọbẹ̀ jù wọn. ọbẹ̀ jọ àwọn wo. Dáúdà David ojú ẹ̀rí kàrí olófẹ́ náà request. olófa ẹnu ara ẹ̀ béèrè. ọlọ́run nígbà tọ́lọ́fẹ́ jù ẹ. tọ́lọ́fẹ́ jọ wọ́n yìí. mo ń sọ bí mo ṣe ṣe yẹn. níwá sí ọ. ṣùgbọ́n àgbákò tó kàn wá jẹjẹ kó kàn wọ. nítorí kó sí wàhálà nù. nítorí kó sí wàhálà nù. èmi sọ lọ́sàn ìgbẹ́ ẹ̀ lára àdánwò. ní ara àdánwò. mo tí ẹ bá lò ń lára nǹkan. tó yẹ bá lò ń lára nǹkan. ọlọ́wà tari ẹ sí. ọlọ́wà máa díẹ̀. tó bá kéré kẹ káì kí lọ kí. ṣé bí ọlọ́bìnrin. kódà kò tí ì tán. má torí pé ẹ ṣe bí ọkùnrin léyìí má fi kún fún yín o. ìyá wa. àdánwò tó bá dáná. Ànábì Adam. tí wọ́n ní ọ̀sìn ní kọ́lọ̀ dá ó lè rántí kan tó fi bẹ̀rẹ̀. ó lóun rántí tó fi bẹ Ọlọ́run mọ́. tádẹ́wò bá dé. ẹ dáhùn ṣe mo ti jẹun. gbogbo nǹkan ló parí wọ́n yẹn rà. Ọlọ́run ṣe sùúrù. Ọlọ́run bá ṣe sùúrù. ṣe sùúrù. Ọlọ́run. mọ̀jà ayé yóò dá o. وقدرة ذات الله كانت بلا مراء. láyé yóò bá dá oró. Ọlọ́run má jà yín bọ́. ما قدر الرحمن يفعل بلا مراء. bá a yọ́nú sí wọn. tó bá fẹ́ bẹ́ẹ̀ sí amídàkù. وقدرة ذات الله كانت بلا مراء. àwa ayé mọ́ṣẹ́ kò sí. ẹni tí ò dáa fún gẹ́sẹ̀. ẹ̀ẹ̀mẹsẹ̀ ẹni tí ò dáa fún. ẹ̀ẹ̀mẹsẹ̀ ẹni tí ò dáa fún ni. yóò wá wẹ̀ tó dáa fún. kí la ṣe fún Ọlọ́run. kí la ṣe fún Ọlọ́run. ọmọ pín ní sí ilé rẹ̀ di mẹ́rin ṣé sọ bá lọ kí o máa ṣe kọ́. incorrect ti ṣe Ọlọ́run. incorrect ti ṣe Ọlọ́run. ká tó máa wí ẹni tó dáa Mósè ẹ̀. ẹ̀yin yá wa odò tó bá wọn bí ojú abọ́dà máa rí pé eléyìí rè ẹ̀wọ̀n kó odò tó bá ti fẹ̀ bí òkun ìdẹ̀ tí ó kúnnú ẹ̀. ìdẹ̀ tí ó kúnnú ẹ̀. kò sí ọlá tí ò lẹ́gbìn nínú. kò sí ọlá náà tí ò lẹ́gbìn nínú. Allah. àtúntò olókùnrin fún. bẹ́ẹ̀ni. onílé pẹ̀ olókọ́ mọ́. olùwà ẹni sì bàbá ẹ káàbọ̀ bàbá àti ìyá wa gan afẹ́ rí yín o ta ni hín lọ́dọ̀ wa lọ́dọ̀ tó bí ipò sọ adé anílámọ́sẹ̀ bá wí. ما قدر الرحمن. ipò yẹn ni màmá kú sí. Ọlọ́run ló mọ iye ọ̀rẹ́ wọn tí ò lè pè é lóko mọ́. lójú ayé wọn. ẹni bá gba kò sí ibi tó bá sẹ̀. ọ̀dẹ fílẹ̀ bàbá sọ̀rọ̀ òwe fún wa ní ìka àwẹ̀. ó sì ti sẹ̀ wọ́n. ó sì ti sẹ̀. Ọlọ́run. àwọn ni wọ́n dá tán. ni wọ́n dá tán. ló jẹ́ àpéjọ báyìí. ló jẹ́ àpéjọ. ibi tí wọ́n kù sí. Ọlọ́run. omi sínú jẹ nínú kú bìrì. obìnrin ìwò ni òní kú síbì kan. dáná lásìkò fọkọ mọ́. bẹ́ẹ̀ni. nítorí náà fẹ́ jẹ́nu ayé yóò máa pa ìṣesí wọn ládé díẹ̀. yóò máa pa ìṣesí wọn ládé díẹ̀. bíta lu ayé dé nìyẹn. Ọlọ́run bá yọ́nú sí wọn. gbogbo tí wọ́n dá alẹ́ fún mọ́jú wọn yọ yẹn. قدر الرحمن يفعل بلا مراء.
má fi wọ́n lépa wọn. má fi wọ́n lépa wọn. وقدرة ذات الله كانت بلا lára مرار. àwọn tó wà lẹ̀ sí òye yìí má jẹ́ sísè. wisdom tẹ́ apply tó tí tẹ́ fi nígbà súná ẹbú ọlọ́run kọ̀ ní. tí o sọ ti yé wọn. ما قدر الرحمن. wọ́n èso ẹrù tí wọ́n mọ́. ẹ̀rọ náà lù ní ọmọ sọ. ìṣesí ẹni kọ́ni wọ́n mọ̀ sọ tí ó kàn wọ́n. nígbà tí dáàdì mi kú ìjọ tí bàbá wa kú gángan àwọn ọ̀nà àrùndín wa pè mí sí wàásù lóṣogbo. lóṣogbo wọ́n pe bàbá ṣé àkóhùn pé yóò kúta ẹmọ́jọ́ làbá sálámà ọ̀run tán. sálámà ọ̀run tán. àbúrò mi ìyá kan bá kan ló jẹ mo kàn gbẹ ìkúlé jáde ní. àbá gbọ́ ìkùlé. mo bá lọ ọ̀nà àrùndín akú ti sìnkú tán tí ìbá sọ̀rọ̀ ló bí mi ni tí ìyá mi sọ pé bàbá mi ni ó kọ bí wọ́n pè mí wọ́n á kú tàkú ó tún kọrí oṣù tó ń wá ní sí bàbá ti rí kí ló tó ká ọ láti ní ọmọ rẹ lọ ìpàdé kí ló dé ìkàrí ọ onítìọ̀bọ̀ wa yí ọ tí wọ́n lọ sí lóṣogbo ládàá rẹ tó padà lọ sàárè kú nítorí yóò bá kà sí ara yóò wá gbé píjọ kú wa wọ́n sì máa tún lẹ̀ ní rédíò yóò sì jọ aburú rí sí. yóò wá jọ tuntun wá. tí ó dá lé yín lóhùn tí ó dá láàmú yín olúwọlé ayé yín. وقدرة ذات الله كانت بلا مرار. وقدرة ذات الله كانت بلا مرار. ìmọ̀ lọ sí wá sí ní ìyàwó pọ̀lá ìyá akọ ìyá ọkọ aṣọ tí ó wọ̀ láàárọ̀ aṣọ tí ó wọ̀ láàárọ̀ ìyàwó ó sì kó sí gbèrè ó ti kó sí gbèrí gold gold ìborí ìborí bàtà ẹ̀gbà ọrùn gbogbo ẹ̀ ó ti kó sí gbèrí ló bá sùn. kódà wọn ti máa wọ́ ọmọ mi sí. kódà wọn ti máa wọ́n mu mi tó fi omi wẹ̀ náà fi wẹ̀ wẹ̀. omi náà fi wẹ̀ wẹ̀ kì í ṣe tàn. kò kí ń ṣe ìtàn ọ̀rọ̀ táwọn àgbàlagbà já sí ni. وقدرة ذات الله كانت بلا مرار. وقدرة ذات الله كانت بلا مرار. ní tó ń bẹ níwájú yìí olóòbá ń pàfẹ́tì. ọlọ́ọ̀bá yín pàfẹ́tì ẹ̀ tẹ́ẹ̀bì ní sórí ibú. tẹ́ẹ̀fì ní sórí ibú mọ́. ما قدر الرحمن بلا مرار. tó bá sẹ́yìn rí ní tó bá sẹ́yìn rí ó lágbára. ó ní agbára. tí dáàbì wọn tí wọn bá àbúrò mi jẹ́ nìkan tí a gbọ́ mi yé wọn àtúntò wọn ní ìlú ìṣòwò lábẹ́dá ni wà ní pọ̀. láti wá ní àkófí aṣọ ní àbátún tẹ̀lé lọ. wọ́n sì wò àtọ́rí wọn fapò. káwọn ní àtọ́rí wọn fapò ẹ̀ ó ti gbàgbé ẹni ó bí àná ìjà tí ò ní tán mọ́tálíkì ẹ̀mọ́ fi tó. àti sì máa ń sọ ọdún ẹ̀ka làwọn tí ń ra wọn lálùbáríkà. àwọn ni o àti wọn ò ráyè tiẹ̀ tó. àwọn tí wọn ò rí ayé wọn ayé tó. aráyé rú má jẹ́ orí wọnú lẹ́yìn wa. ما قدر الرحمن. fún ìyá tó lọ à ń ṣe kúrò àná mẹ́ta mẹ́ta. à á ṣe kúrú wà náà mẹ́ta mẹ́ta. ẹ tí bá máa fi wọ́n jákèjákè. بسم الله. bàbá ògìyàn tilẹ̀ òjìgbò gbogbo jíjẹ́ ìjìgbò nílé àtìdálẹ̀ ọlọ́ba mójútó wọn. ìlú yìí mọ́jọ́gun wọbẹ̀ mọ́jọ́ wà lọ́wọ́ wọbẹ̀ jí ó rọrùn láti máa gbé àwọn ọmọ yín pọ̀ dálẹ̀ mọ́jọ́ parẹ́ sọ̀rọ̀ kọ́mọ kálùbáríkà wálé èyí tẹ̀ wálé kẹ́mọ̀ bẹ́ dáadáa iná àtọ́ iná. رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله.